àgbà wa búra bẹ́ẹ̀ ò sí ọ́ rí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan ńlá fi ṣèwé tọ́sọ̀wádọ̀jọ̀gbọ́n lónìí tọ́sọ̀wádọ̀yàn yìí tó ní ẹ̀rí ọkàn láwùjọ lónìí. Ẹ̀rù orílẹ̀-èdè yìí ń bà mí, ẹ̀rù àwùjọ tá a wà ń bà mí lọ́pọ̀. Ìdí ni pé àwọn tá a pè lẹ́yìn ọ̀la wa ló ti ń bò ní wọn jẹ́. Lára àwọn èèyàn ọ̀la ni àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn, àwọn ọ̀mùtí, àwọn amugbó, àwọn arédè òru. Lára àwọn ọmọbìnrin tó yẹ kó jẹ́yìn ọ̀la àwọn ìyá wọn ni wọ́n ti di olóṣó kalẹ̀. Èyí tó bá yàn lọ́kàn jẹ́ ń bẹ̀ ni pé gbogbo ọdún orí àwọn ọmọ wọ̀nyí wọ́n bẹ̀rẹ̀ láti ọdún 14 sí 19 tí ayé wọn ti yára ń dojú kejì. Nígbà tá a wà ní kékeré a máa ń gbọ́ ni pé wọ́n fipá bá yàn lò pọ̀, kì í wá sọ́kàn wa, a fi gbogbo ara láǹfààní ẹ̀. Ìdí ni pé ọ̀pọ̀lọpọ̀ nù wa primary school secondary school wa ilé àwọn òbí wa la wà. Primary secondary school ilé àwọn parents wa la wà. Ńbẹ̀ láti ṣe kékeré, ńbẹ̀ la gbọ́jú sí. Kò rọrùn láti ẹ̀ sí ní lérò pọ̀ fẹ́ fipá bóbìnrin lò pọ̀ ńbẹ̀. Ṣé wọ́n tó mọ̀ dúró dìgbà tí ìyá rẹ̀ bá jáde kó tó láǹfààní àti bóbìnrin wọlé? Àbí tẹ́ bóbìnrin lọ lé ọ̀rẹ́ tó náà lóbì ṣùgbọ́n tó ní yàrá tiẹ̀? Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí, àwọn ọmọ ilé ẹ̀kọ́ girama Márùn-Ún tó jẹ́ ti Ejioku Community Grammar School nípínlẹ̀ Ọ̀yọ́, àwọn náà lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti tó, àbí ká sọ pé àwọn àmọ̀tẹ́kùn ló kó wọn. Iṣẹ́ táwọn ọmọ yìí gùdù sí ni láti máa fipá bá àwọn obìnrin lò pọ̀. Kì í ṣàwọn obìnrin iléèwé wọn o, àwọn obìnrin iléèwé míì tó súnmọ́ wọn. Wọ́n tàn wọ́n lọ inú igbó, wọ́n fi tìpátìkúùkù bá wọn lájọṣepọ̀, wọ́n yọ̀ǹda wọn. Ọjọ́ orí àwọn ọmọ yìí 16 sí 17 náà ni. Àkọ́kọ́ Máyọ̀wá ọmọ ọdún 17, Joshua ọmọ ọdún 16, Ṣeun ọmọ ọdún 17, Sunday ọmọ ọdún 16, Basit ọmọ ọdún 17. Ṣeun àti Sunday làwọn bí ọmọ ìyá kan, ọmọ ìyá méjì tí iréwèlè ṣùgbọ́n ìyá kan ló bí wọn, bàbá ọ̀tọ̀ọ̀tọ̀. Ọmọ tó kú lọ́fà yẹ ìfádíkálẹ̀ ẹ̀pọ̀n ní tó dé ló ní ká wá rí òun. Bí ọba sísẹ̀lẹ̀ kò ní sítàn, kò ní sáròyé, kò ní sẹ́ni tí ó mọ̀ wípé ìyá kan ló bí wọn, bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ ló bí wọn. Ìgbà tá a bá bímọ méjì tí kan jẹ́ ọdún 17, tí kan jẹ́ ọdún 16, tí wọ́n dẹ̀ jẹ́ bàbá ọ̀tọ̀ọ̀tọ̀, ó ti túmọ̀ irú èèyàn tí ìyá arú àwọn ọmọ bẹ́ẹ̀ jẹ́. Ìkọ́sẹ́ tó máa bímọ láàrin ọdún kan náà síra wọn, láàrin ọdún kan náà, ọdún kan ṣoṣo, ìyẹn ṣàgbéyé fún oṣù 9. That means lẹ́yìn oṣù 3 tó bímọ àkọ́kọ́ lọ ṣàṣìṣe mọ́ ṣe pẹ̀lú ọkùnrin mi tó tún bímọ mi. Ibẹ̀ yẹn kọ́ la fẹ́ lọ. Ibi tá a fẹ́ lọ nìwà láabi tó wà lọ́wọ́ àwọn ọmọ wọ̀nyí. Lóòótọ́ bí wọ́n bá bolè, bí wọ́n bá bílẹ̀ rè pé láti ìgbà wo ni ti ń jà á, ó lè pa àkọ́kọ́ tó ń wọ́n bá wọn lọ rèé o. Mo lè pé láyé lọ́rùn ẹ̀kejì tó ń rèé o. Kò sẹ́ni títí pẹ́ ń bẹ̀ nínú wọn, because they are not proud of their job. Àwọn báńkà wọ́n máa fi iṣẹ́ wọn yán gan,
tí wọ́n bá pàdé ara wọn Joshua GTB ìyẹn náà ni Àwíkòǹkò Access Bank ó ti mọ̀ pé báńkì làwọn méjèèjì ti ń ṣiṣẹ́ ó yẹ káwọn olè náà ò lè proud nípa iṣẹ́ wọn kan bọ́ra wọn lọ́wọ́ ṣẹ̀gánù àwa la fọ́ báńkì níjó ní ìyẹn náà ní lékéré àwa la lọ rọ̀bù estate kan jò ní ó yẹ kí wọ́n lè proud lórí iṣẹ́ wọn kò yé mi ìdí tí wọ́n kì í fi lè proud. So àwọn ọmọdékùnrin wọ̀nyí iṣẹ́ ọwọ́ wọn iṣẹ́ láabi ni lọ́jọ́ ìṣẹ̀lẹ̀ yìí tí wọ́n mú wọn ṣe mọ̀ wípé ọjọ́ gbogbo tó lè láwí ọjọ́ kan ní tó lóhùn wọ́n ti ṣe lọ́pọ̀lọpọ̀ gbà ṣùgbọ́n àwọn ọmọbìnrin tí wọ́n ṣe é sí wọ́n lè délé kí wọ́n má wí tàbí tí wọ́n bá wí wọ́n lè má dá wọn mọ̀ wọ́n lè má lè identify wọn tí wọ́n bá lè identify wọn ẹ̀rù lè má bà wọ́n táwọn bá sọ ṣé wọn ò ní ṣàwọn níjàmbá because kékeré làwọn ọmọ tí ń ṣẹgbẹ́ òkùnkùn náà sìn wọ́n dẹ̀ wà dangerous ilẹ̀ Ìbàdàn náà láti ráwọn ọmọ 14 years tán ṣẹgbẹ́ òkùnkùn ọmọ primary tí wọ́n lu teacher tán lu principal tán lu headmaster tí wọ́n lu copper tí wọ́n lu student teacher ní Ìbàdàn ìkan náà ni so ó jẹ́ kí kíní yìí ó gbilẹ̀ sí lára wọn kí wọ́n máa ṣe kí wọ́n máa mọ̀ jẹ ọmọ kan nínú àwọn tí wọ́n padà ṣe tọ́kẹ́yìn tọwọ́ fi bà wọ́n yìí àti lélẹ̀ tó ṣẹlẹ̀ sí tí wọ́n ṣe ṣùgbọ́n táwọn òbí ọmọ yìí láti mú kúrò lágbègbè ibẹ̀ kó tó di pé wọ́n sọ fágbẹjọ́rò kí yìí ó tó tèkẹ́ ọ̀ pẹ̀lú wọn ṣùgbọ́n nígbà tí wọ́n ń jẹ́wọ́ àwọn àmọ̀tẹ́kùn ló arrest wọn àwọn àmọ̀tẹ́kùn ló mú wọn wọ́n fà wọ́n láwọn ọlọ́pàá lọ́wọ́ ìgbà tán fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò wọ́n ní lọ́jọ́ burúkú èṣù máa lọ yìí àwọn ti parí ìdánwò máa bá sì ti parí ìdánwò bẹ́ẹ̀ àwọn máa ṣeré lọ sí iléèwé kejì àwọn iléèwé mi àmọ́ wá bá àwọn ọ̀rẹ́ wọn tó wà níléèwé àwọn ṣeré àwọn principal àti teacher wọ́n wà lọ́fíìsì wọn nígbà táwọn ti parí ìdánwò ìta làwọn ti ń ṣeré àwọn kan ò wá àwọn kan ti lọlé àwọn ọmọdébìnrin ọ̀hún wọ́n rárìn fẹsẹ̀ sí láti wá àwọn ọ̀rẹ́ wọn tó gbóbìnrin wá but unfortunately wọn ò ráwọn ọ̀rẹ́ wọn ìkan náà àwọn guys márùn-ún wá dá wọn mọ̀ ló wá sọ fún wọn pé àwọn ọ̀rẹ́ wọn tí wọ́n wà ní school farm kò dẹ̀ sí èèyàn kankan school farm wọ́n tàn wọ́n lọ síbẹ̀ ni ìgbà táwọn wá mú wọn dé school farm làwọn tó wá sọ fún wọn pé kò sí èèyàn ń bí o àwọn fẹ́ bá yín lájọṣepọ̀ ni o wọ́n wá mú ọ lẹ́yọ kọ̀ọ̀kan ńgbà tí wọ́n mú ọ lẹ́yọ kọ̀ọ̀kan ó dàbí ẹni pé àwọn kan bọ́ sọ́wọ́ àwọn kan rí tí wọ́n ṣe ìkan tó ń lé sọ̀rọ̀ díẹ̀ ó ní ó jẹ́ wípé ọmọbìnrin tó bọ́ sóun lọ́wọ́ virgin ni kò tí ì ṣe rí tẹ́lẹ̀ mọ̀ pé irú ọmọ bẹ́ẹ̀ yóò fún èèyàn nìkan kì í tó wá sí inú ilé inú igbó tí wọ́n kàn fẹ́ ya ọmọ ọlọ́mọ lélẹ̀ lásán ọ̀gbẹ́ni ló ń gbìyànjú òun ò rí ṣe òun ò rí já ọgbọ́n òun lòun wá dá sí òun kàn dámẹ́ra sí ní bèbè ojú ara ni lọ́rẹ́ nǹkan bá dé ó rà bó ti ṣe tọ̀dọ̀ ẹ̀ tán ó bá tún lóun fẹ́ tó wá ṣe tọ̀dọ̀ ó gbìyànjú ẹ̀ òun náà rí ṣe ìkẹta bá dé òun bá sọ pé rárá o kò lè ṣe o ọmọ yìí kò tí ì lójú awẹ́ o wọn àti ìṣiṣẹ́ rẹ̀ rí o ìyẹn bá bọ́ sẹ́gbẹ́ kan ní kẹrin àwọn bá dé òun bá sọ fún pé fẹ́ jìnnì ọba ní fẹ́ jìnnì kẹ́ni ló bá ti kàbọ̀ lábẹ́ ó fi kàró ìyẹn ló bá já lọ́bọ̀ ọmọ ọlọ́mọ já so eléyìí ló wá padà fún wọn nìkan
bóyá ẹrú ìbámọ̀ kí wọ́n yọ̀ǹda ẹ̀ ṣùgbọ́n má bá yọ̀ǹda ẹ̀ àṣírí iṣẹ́ láabi wọn ò ní tú. now ní tí mo fẹ́ ká pìkì ń bẹ̀ ni pé gbogbo àwọn ọmọbìnrin yìí sódùn mọ́ wọn nígbà tí wọ́n láwọn fẹ́ bá wọn ṣe kí ló dé tán fi gbà fún àwọn tó gbà ní tó dé tán fi gbà ní wípé wọ́n bẹ̀rù ẹ̀mí wọn géńdékùnrin tí wọ́n kó wọn wá sínú igbó láì sólùgbèjà wọ́n bá pariwo bolariwo wọ́n fẹ́ dé níbo ní school farm wọn wà. àwọn ọmọkùnrin yóò ní sáì lọ pẹ̀lú nǹkan ìjà olóró tí wọ́n fi halẹ̀ mọ́ àwọn ọmọbìnrin wọ́n lè fọ̀bẹ halẹ̀ mọ́ wọn wọ́n lè fi nǹkan míì halẹ̀ mọ́ wọn wọ́n lè sọ pé àwọn ta wọn níjàmbá wọ́n lè sọ pé àwọn da ẹ̀ mọ́ o àwọn ilé yín o àwọn ṣe níjàmbá o. gbogbo àwọn nǹkan yìí trauma ni fóbìnrin kì í kò ní ọpọlọ wọn títí tá yóò fi parẹ́ wọ́n sì máa rántí yóò máa dáyàjà wọn yóò máa bà wọ́n lẹ́rù yóò máa mú bànújẹ́ wá fún wọn. gbogbo ẹ̀yin ọmọkùnrin tẹ́ rò pé ń yayọ̀ ẹ̀ ń fipá báwọn obìnrin lò pọ̀ ọjọ́ alẹ́ yín lẹ̀ ń bà á jẹ́ o. torí kò sí nǹkan méjì tó ṣẹlẹ̀ pẹ̀lú àwọn obìnrin ju èèyàn jẹ lọ. ìbálòpọ̀ ọkùnrin sóbìnrin agreement ni ó gbọ́dọ̀ wá látọkàn tiwọn náà ẹ̀ẹ́dẹ́nukọ wọn pẹ́ fẹ́fẹ́ wọn ìyẹn jẹ́ ni ìyẹn àjọ máa lájọsọ ọ̀rọ̀ pẹ̀lú obìnrin jájọ máa dọ̀rẹ́ jájọ máa ṣọ̀rẹ́ bó bá tẹ́ lọ́rùn yọ̀pọ̀ yá bí ó bá tẹ́ lọ́rùn kò túmọ̀ sí pé kò sóbìnrin míì. And again at the age of 16-17 years tí wọ́n ti yẹnsẹ́ láabi báyìí láàyò ìgbà wo ni wọ́n bẹ̀rẹ̀ kí ni wọ́n ti dá sára àwọn ọmọ tí wọ́n ṣerú ẹ̀ fún kí wàá níjọba ó ṣe fún wọn. gbogbo àwọn nǹkan wọ̀nyí ló wà at stake. kí ló gbé mi wá ni pé gbogbo àwa tá a bí ọkùnrin lọ́mọ tá a ní lọ́kàn pé wọ́n kéré kí lọ́jọ́ orí wọn 16-17 àwọn ọmọ kékeré sì ni wọn ò tí ì mọ nǹkan kan irọ́ o wọ́n mọ̀ ju ta rò pé wọ́n mọ̀ lọ ẹ jẹ́ orientate wọn ẹ jẹ́ ká jẹ́ kó mọ̀ wípé àwọn obìnrin tẹ̀ ń fipá bá lò pọ̀ yìí what if tó bá jẹ́ pé àbúrò tiẹ̀ ni bóò ni yóò ṣe rí lára ẹ bó bá gbọ́ pé nìkan fipá bá ẹ̀gbọ́n rẹ lájọṣepọ̀ bóò ni yóò ṣe rí lára ẹ ṣé yóò dùn mọ́nú ni ṣé yóò dùn mẹ́lẹ́dà rẹ nú. bákan náà ni ká máa gbìyànjú láti bá àwọn ọmọbìnrin wa sọ̀rọ̀ ibi tá a bá fọwọ́ sí ní wà ibi tá a bá fọmọ́dó sí ní gbé ibi tá a bá fiyọ̀ sí ní somi sí ní bá rán ẹ lọ léèwé ẹ̀tọ́ ẹ̀ ọ̀tẹ̀ lọ́kùnrin àjèjì kankan lọ sẹ́niwẹ̀à gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá wáyé ẹjọ́ wáyé lórí fíìdì ńbẹ̀ ní gbangba ńbẹ̀ kò sẹ́ni tí ó kì í mọ́lẹ̀ lórí fíìdì ńbẹ̀ láì sóoru láì sálẹ̀ tí iléèwé sì lọ lọ́wọ́ láti tẹ̀ lọ́kùnrin lọ sójú ọlọ́mọ òtó bí ìgbà téèyàn ń fẹ̀mí ara ìwé wù ni ọ̀pọ̀ ọmọ ni wọ́n ti tàn jáde bẹ́ẹ̀ níléèwé tí wọ́n ti jí gbé lọ tán ti torí ẹ̀ gba ransom ọ̀pọ̀ ọmọbìnrin báyìí wọ́n ti tàn kúrò níléèwé tán ti padànù ẹni tó bá máa tẹni tó mọ̀ gan whatever tó bá fẹ́ sọ ẹjẹ́ sọ̀rọ̀ ẹ̀ ní ojú gbangba lójú táyé níbi tí gbogbo ayé ti máa rí ìjàmbá ò ní ṣe wá kò ní sàwọn ọmọ wa o àwọn òbí ní ipa tó pọ̀ láti kó aníṣẹ́ tó pọ̀ láti jẹ́ láti protect àwọn ọmọ wa because lóòótọ́ àwọn lẹ́yìn ọ̀la wa King Sunny Adé ó ní ọmọ ẹni lọ́lá o ọmọ ẹni lọ́lá bó ti wù kí a ṣe lọ́lá tó láyé olúwa jẹ́ kọ́lá ọmọ wa ó ju tiwa lọ nítorí pé ọmọ ẹni lọ́lá ọmọ wa tó wá jọ̀la kán mọ́ jọ̀la wa nínú ìbànújẹ́ ọmọ tí wọ́n rape kò ní láyọ̀ ọkàn o bọ́lọ́kọ yóò mọ̀ rántí bọ́lá fẹsọ́nà mi yóò mọ̀ rántí ní tí ọmọ wà lórí ẹ̀mí ẹ̀ ni pé kí n sọ 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 kí n sọ. My lovely brothers and sisters, my lovely brothers, mẹ́ni lọ́kàn láti fipá bá àyàn lò pọ̀ ìwà tí ò dá ni o
tó bá rò pé ò ní sọ tó bá sọ tí wọ́n bá mú ọ ó ní iye ọdún téèyàn ó fi ṣe ẹ̀wọ̀n ẹ̀ kò wá rí ìgbádùn ìṣẹ́jú kan péré gbogbo ìgbádùn ọ̀hún tó ṣẹ́jú mẹ́wàá gbogbo mo lè lagi mo lè sangi kò bá ṣe fún dídí wákàtí kan ní tó jẹ́ gbádùn bẹ̀ kò tó ṣẹ́jú kan lọ́wọ́ àfi ṣẹ̀wọ̀n ọdún mẹ́wàá lọ́wọ́ àfi ṣẹ̀wọ̀n ọdún mẹ́ẹ̀ẹ́dógún lọ́wọ́ àfi pẹ́ lẹ́wọ̀n bí ọ̀bọ ló fi máa gé kàbámà jẹ bẹ́ẹ̀ nìkan bá lóun ò ṣe ẹlòmíì ó pò òun ó ṣe agreement gbọ́dọ̀ wà láàrin ọkùnrin àti obìnrin wọ́n fipá báyàn lò pọ̀ mọ́ ìwọ ọmọbìnrin mọ́ rìnrìn tí wọ́n fi fipá bá ọ lò pọ̀ ẹ̀dá gbọ́dọ̀ wà very careful gbogbo àwọn òbí ẹ̀já kópa tiwa láti tọ́ àwọn ọmọ wa sọ́nà and again bó bá jẹ́ ọmọbìnrin tí wọ́n ti fipá bá ọ lò pọ̀ bá ọkàn rẹ sọ wọ́n sọ fọ́ rẹ̀ wọ́n sọ fẹ́ nìkankan ní tó mú ẹ tó ti gbà á sára tó ti ká sára jẹ́ ó rà pẹ̀lú ẹ àwọn àṣírí kan bẹ téèyàn máa ń jẹ́ kúkú pẹ̀lú èèyàn n gbọ́dọ̀ sọ ó ń gbé mi lọ́kàn tó bá sọ fàfẹ́sọ̀nà ẹ̀mí ìjọ náà lópin dé sí relationship yẹn àwọn ọkùnrin ò kì í fẹ́ gbọ́ statement pé wọ́n fi bá mi lò pọ̀ rí reality ló gbọ́ lẹ́nu mi yẹn. It is good you keep it as secret and die with it dan láti sọ. gbogbo àwọn tí wọ́n ń sọ fáwọn àwọn kánsílọ̀ àwọn nǹkan tí wọ́n ń kánsẹ̀lì wọn àwọn therapist nǹkan pé wọ́n fipá bá wọn lò pọ̀ ìyẹn mélòó ló ti rí tó tán padà fẹ́ nu wọn. wọ́n jà fún wọn lóòótọ́ but everybody ti mọ̀ pé òkè lágbájá wọn ti fipá bá lò pọ̀ rí. wọn ò kí ń sábà tán bá dẹ̀ lọ́kọ ìkọ̀ọ̀kan nu wọn ni àwọn tó bá lọ́kọ láàrin wọn wọ́n á wà influential ọkọ tí ọ̀fẹ́ wọn máa fẹ́ nǹkan kan mọ́ wọn lára. lóòótọ́ wọ́n fipá bá àyàn lò pọ̀ lọ́dún mẹ́wàá sẹ́yìn kò ní nǹkan kan ṣe mọ́ léni because obìnrin tó gorí ẹ̀ léni ò mọ ibi tán tó ti padà gorí ẹ̀ lẹ́yìn tó ṣe tiẹ̀ tán obìnrin tó gorí ẹ̀ lónìí ò mọ ibi tán ti gorí ẹ̀ tó ti ń bọ̀ kó ìwọ tó sọ kó tó padà gorí ẹ̀. ọkàn ní gbogbo nǹkan wọ̀nyí wà ó yẹ káwọn ọkùnrin náà máa ní àgbọ́kàn kúrò lórí nǹkan kan obìnrin bá sọ bẹ́ẹ̀ náà ó jẹ́wọ́ fún wa náà nìyẹn káde wàá gbà wípé ohun àtijọ́ ti rí kọjá lọ nǹkan tuntun ti dé àánú Olódùmarè nífẹ̀ẹ́ nìkọ̀ọ̀kan wá sílẹ̀ o ẹ má gbàgbé láti subscribe sí channel yìí kẹtókù ń bẹ̀ tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ ẹ̀ wọ ọbẹ̀ fún ìgbà àkọ́kọ́ nù àánú Olódùmarè nífẹ̀ẹ́ sílẹ̀ ilé òní lè wá tòun nínú àwọn wọlé akandọ̀rọ̀ ayọ̀kọ̀ǹkọ̀ ló kọ́ mi fẹ́ni tó ẹ̀sẹ̀ ń bá mi pàdé fún ìgbà àkọ́kọ́ ẹni rí dààmú ẹni mọ̀yà ẹni mọ̀ṣì àánú Olódùmarè ní fún wa sílẹ̀. God bless you. Adéoyè abẹ́fẹ́ Awíkòǹkò ó tún dé lórí ìkànnì yìí o Authentic Yorùbá TV YouTube channel Yorùbá Game Show onídèmọdé tẹ́ bá ti ń gba ìbéèrè lẹ́ ó máa gba ẹ̀bùn owó ńlá lórí ètò yìí o onídèmọdé. Adéoyè abẹ́fẹ́ Awíkòǹkò gbákúngbàkọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ èdè bàbá èdè ètò tuntun tó gbé jáde nílé yìí o onídèmọdé ẹ̀gbọ́n ta ni ó dáhùn ìbéèrè Awíkòǹkò lórí ètò onídèmọdé kó gbowó ńlá 500,000 naira Yorùbá Game Show ní nípele jìpele lédè Yorùbá pọ́nbélé àṣà àti ṣe òwe àtàṣàyàn ọ̀rọ̀ ìbéèrè ó ti máa jáde lọ́lọ́kan òjọ̀kan gbogbo ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé ó yá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ gbọ́nmọ́gbọ́n lórí ètò tí Awíkòǹkò gbé kalẹ̀ lórí YouTube onídèmọdé Authentic Yorùbá TV lẹ́ ó ti máa rí wo Awíkòǹkò lónídèmọdé ta ló ní túmọ̀tù tí ó dáhùn ìbéèrè gbowó ńlá ìpàdé lórí ètò onídèmọdé kájọ máa fojú lóúnjẹ ayọ̀ jẹ lórí YouTube channel Authentic Yorùbá TV láti gbàdégbà.